gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ yorùbá olóyè Sunday Adéníyì májàsọ́lá adéyẹmọ ẹni tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho tàbí Ìgbòho ṣáá bàbá dámì ó mà ti sọ̀rọ̀ lórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ rẹpẹtẹ táwọn afẹ̀míṣòfò tí wọ́n jí kó ní abúlé yàwọ́tà àti àwòrò ẹ̀ṣẹ́lẹ̀ tí wọ́n wà lábẹ́ ìjọba ìbílẹ̀ oríire ìyẹn ní ìlú ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì jẹ́ pé Sunday Ìgbòho ó ti jẹ́ kó di mímọ̀ o wípé pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ náà ó ti fi hàn pé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Tinubu fún rẹ̀ wọ́n múra ṣiṣẹ́ takuntakun láti gba ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí àti àwọn afẹ̀míṣòfò tí wọ́n fẹ́ máa da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú lásìkò yìí. Kì í ṣe ìròyìn mọ́ pé láti bí oṣù mélòó kan sẹ́yìn ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ni ló ti fẹ́ máa yíwọ́ ló ti fẹ́ máa burú kọjá sísọ nítorí pé ìfẹ̀míṣòfò lónìí ìjínigbé lọ́la ènìyàn ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ṣé tẹ́lẹ̀ sí rèé òkè ọya lọ́dọ̀ àwọn Haúsá ní àwọn èèyàn tí ń fetí gbọ́ ìṣòro ètò ààbò tí wọ́n ń jiyàn gbé tó sì ń pààyàn níbẹ̀ ṣùgbọ́n ní ẹnu ọjọ́ mẹ́ta yìí èèmọ̀ òìṣù olórí méje táwọn èèyàn ń fetí gbọ́ nílé òkèèrè ó mà ti wọ ilẹ̀ Yorùbá eléyìí ló sì jẹ́ kí èèmọ̀ ńlá tí ò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá rí kó ṣẹlẹ̀ lọ́jọ́ 15 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí the 15th of May 2026 nígbà táwọn afẹ̀míṣòfò táyàwó abúlé tí wọ́n ń pè ní yàwọ́tà àti àwòrò ẹ̀ṣẹ́lẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire ní ìlú ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì jẹ́ akẹ́kọ̀ọ́ 39 pupils àti àwọn olùkọ́ 7 school teachers èyí tó ti pa ọ̀kan nínú wọn. ọ̀rọ̀ ló máa di ariwo nítorí pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí ní ilẹ̀ yorùbá tó sì jẹ́ pé gẹ́gẹ́ bí akọni tí Sunday Ìgbòho jẹ́ ó fi ara ẹ̀ sílẹ̀ lẹ́yìn tó dá ẹ̀ṣọ́ ààbò ìlú ẹkùn sílẹ̀ láti máa wọnú igbó kiri kó lè rí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà gbà sílẹ̀ àti láti lè rí gbogbo àwọn afẹ̀míṣòfò náà láti rí wọn lé kúrò nínú igbó tó wà ní ilẹ̀ yorùbá. ṣá ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá èyí tí í ṣe ọjọ́ 10 nínú oṣù keje tá a wà the 10th of July 2026 nínú ìròyìn ayọ̀ ló tẹ gbogbo ọmọ yorùbá tòótọ́ lọ́wọ́ nígbà tí ìjọba tó kéde wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà làwọn ti gbà sílẹ̀ láàyè láì fi ara pa tó sì jẹ́ pé níṣe ìní ìròyìn yìí ó dùn mọ́ ọ̀pọ̀ èèyàn nínú káàkiri ilẹ̀ yorùbá àti káàkiri orílẹ̀-èdè nàìjíríà nígbà tí ó ń sọ̀rọ̀ lórí eléyìí nínú àtẹ̀jáde tó fi síta. Sunday Ìgbòho kan sára sí àwọn ọlọ́pàá sójà ọ̀tẹlẹ̀múyẹ́ àti gbogbo àwọn tó kópa nínú ìtúsílẹ̀ àwọn ọmọ náà bẹ́ẹ̀ ló kan sára sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí akitiyan láti fọ ilẹ̀ yorùbá mọ́ kúrò lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò.